ẹjẹ́ àtúmọ̀ kíra wa kó ọjọ́ méjì mẹ́ta Yorùbá ń lọ wọ́n bọ̀ wọ́n níbi bá ti ń tóbi ọjọ́ méjì mẹ́ta tá a ti rẹ ni tàbí gbọ́ rẹ ni ẹkú àti náà làákìrà ẹni mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé sórí àkọ́tún ẹwà èdè fún tòní níbi tá a ti ń ka ìwé ni ẹ má bínú pé ọpẹ́ díẹ̀ ká tó tẹ̀ síwájú ó láwọn ìdí pàtàkì kan tọ́rọ̀ mọ́ ni ìwé tá ń kà lọ́wọ́ òun náà ni Òfò Ẹ̀mí láti ọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà nínú ọ̀kọ̀tàn Ọládẹ̀jọ Ọ̀dẹ́bùnmi. Òfò Ẹ̀mí ò ní í ṣe wá táyà tọmọ tọkọ Òfò Ẹ̀mí ò ní wọlé wá lágbára Ọlọ́run àní ṣòfò ẹ̀mí o. Orí kẹfà ńlá bá dé ńlá ṣèlérí pé a ti tẹ̀ síwájú orí karùn-ún la ṣe tẹ́lẹ̀ orí kẹfà náà la láti tẹ̀ síwájú. Kò yẹ ká dènà pẹnu mọ́ ṣùgbọ́n ẹ má gbàgbé àrọwà tí mo fi síwájú yín pé tí ẹ bá dé ìkànnì yìí àti àwọn ìkànnì Awíkonko tó kù bẹ́ẹ̀ bá polówó ọjà pàdé ńbẹ̀ ẹ má fò kúrò lórí ẹ̀ ẹ má skip kúrò lórí ẹ̀ òun náà ni mo ń sọ. Àrẹ̀mú wọ ẹ̀wọ̀n náà làkọlé tó wà lórí kẹfà. Bí eré bí àwàdà ìbò dídì ní ìlú Èrètí Ayọ̀ dé ó tún lọ. Gbogbo ọmọ ẹgbẹ́ méjèèjì ló ta oríṣiríṣi ọgbọ́n jìbìtì kí èsì ìbò lè so rere fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àpótí ìdìbò làwọn ọmọ ẹgbẹ́ òṣèlú kan pààrọ̀ sí èyí tí ó ti lọ́yún òbò láti ọwọ́ wọn ní kété tí ìbò dídì parí. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú kan ń fi ọlọ́pàá halẹ̀ mọ́ àwọn ọmọ olùdìbò tí kì í ṣe ọmọ ẹgbẹ́ wọn. Oríṣiríṣi àwọn ìwà àbàjẹ́ bẹ́ẹ̀ ló farahàn níbi ètò ìdìbò lọ́jọ́ náà. Nígbà tí ìdìbò dídì wá sópin gbogbo àwọn èèyàn túká lọ sí ilé wọn. Olókòlòkò fi ìdí mọ́lé wọ́n retí ìgbà tí wọ́n yóò gbọ́ gbèsè ìdìbò jáde lórí àpótí rédíò àti ti tẹlifíṣàn. Ẹni tí ó ní tẹlifíṣàn ń wo tẹlifíṣàn rẹ̀ ẹni tí kò ní ti wá ibi gbà lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ti ra bátìrì tuntun sínú ẹ̀rọ rédíò wọn nítorí ìwà àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ méjèèjì tí ọ̀rọ̀ náà jẹ lógún jùlọ ni wọn ò rójú jẹun. Gàrí ni ẹlòmíràn gbé sọ́dọ̀ nídìí ẹ̀rọ asọ̀rọ̀mọ́gbèsì tí ó wọ́n sẹ́nu. Gbogbo wọn dúró de aago 12 òru tí wọn yóò gbé èsì ìdìbò jáde. Ìbò ààrẹ yìí ló jẹ wọ́n lógún jùlọ nítorí òun ló lè mú wọn tọwọ́ bọ owó ìlú bí wọ́n ṣe fẹ́. Ń dédé agogo 12 òru gẹ́rẹ́ ní rédíò tó ti ń sọ̀rọ̀ dédé dákẹ́ wẹ́mú ṣùgbọ́n tẹlifíṣàn ṣiṣẹ́ lọ. Gbogbo àwọn ènìyàn ti ń retí èsì láti inú rédíò fi ara balẹ̀. Rédíò ní ẹ farabalẹ̀ sí ìkéde pàtàkì yìí. Èyí ni láti sọ fún gbogbo ọmọ ìlú Èrètí Ayọ̀ pé ìjọba àpapọ̀ kò ní lè gbé èsì ìbò jáde mọ́ lónìí nítorí àwọn àtúnṣe pẹ́pẹ̀pẹ́ kan tá à ń ṣe lórí rẹ̀. ẹ ó máa gbọ́ ìkéde mìíràn nígbà tí ó bá yá. Ní gbogbo àkókò tí àwọn tó jókòó ní ìdí tẹlifíṣàn retí èsì àwọn tó gbọ́ ìkéde nínú rédíò ti ń pariwo ẹnu kiri pé àwọn ìjọba ológun tó ti rí èrò mìíràn tí wọ́n fẹ́ ṣe. Wọ́n ní kò dájú pé wọ́n fẹ́ gbé ìjọba sílẹ̀ fáwọn olóṣèlú rárá nítorí pé wọ́n ti tọ́ adùn òṣèlú wò. Wọ́n tó ń pariwo pé ìbọn ni wọ́n gbójúlé ni wọ́n fi ń yan àwọn aráàlú jẹ. Ariwo tí wọ́n ń pa kiri yìí ni àwọn tí wọ́n wà nídìí àpótí tẹlifíṣàn gbọ́. Èyí ló sì jẹ́ kí wọ́n mọ̀ pé ọ̀nà ti gba ibòmíràn lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ní ìkéde náà kó ìrònú bá. Lẹ́yìn oṣù méjì tí àwọn ènìyàn ti mú ọkàn kúrò lórí ọ̀rọ̀ èsì ìbò ní rédíò sọ̀rọ̀ lẹ́yìn ìròyìn aago 6 alẹ́ pé èsì ìbò táwọn aráàlú dì ti jáde. Wọ́n ní Àmọ̀rí ló wọlé sí ipò ààrẹ. Wọ́n dárúkọ gbogbo àwọn gómìnà tó wọlé ní agbègbè kọ̀ọ̀kan. Lẹ́yìn èyí ni wọ́n sọ pé kí àwọn aráàlú mọ retí àwọn mínísítà àti àwọn kọmíṣánná wọn láìpẹ́. Àrẹ̀mú kó àwọn onílù àti àwọn olórin jáde. Ìrètí rẹ̀ dayọ̀ bí ìlú àtorin ti ń lọ táwọn olólùfẹ́ ẹgbẹ́ ẹlẹ́yẹ ń ran bí òkòtó ni Àrẹ̀mú ronú ọjọ́ tí ààrẹ Àmọ̀rí yóò dárúkọ òun gẹ́gẹ́ bí mínísítà epo rọ̀bì. Ó bẹ̀rẹ̀ sí làálàá ọ̀sọ́ ń rí ara rẹ̀ bí òun ti gbé iṣẹ́ fún kọngílá tí òun sì gba ìdá 10 nínú owó tí òun gbé iṣẹ́ náà fún gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú. Ó ronú pé anumọ́kì inú lẹ̀. Ó ronú lọ́gbárí pé òun wà nínú ọkọ̀ bọ̀lọ̀kù kan. Dẹ́rẹ́bà sì ń wa òun lọ. Orí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àtàwọn ọmọ iléèwé tí wọ́n tò lọ́wọ̀ọ̀wọ́ wọ́n na àsíá sókè. Gbogbo wọn fẹ́ rí mínísítà epo rọ̀bì. Àrẹ̀mú bú sẹ́rìn láàrin èrò. Ó lé orin àwọn olólùfẹ́ ẹgbẹ́ ẹlẹ́yẹ sì ń gbé ọba lọ́wọ́ wọlé lọ bí àwàdà bí eré. Nígbà mìíràn a tún yí orin padà. Àmọ̀rí wọlé nígbà yìí o
àwa ò ṣe tọba mọ́ o ẹgan ní ẹ̀ àyàndáre ọ̀kẹ̀rẹ̀ oògùn rẹ̀ lásọ lákòókò tí Àrẹ̀mú tàbí ẹnìkan nínú àwọn olólùfẹ́ ẹgbẹ́ ẹlẹ́yẹ bá fi náírà kan lẹ̀ lórí òun náà tó fi gbogbo ara tẹ gọ̀ǹgọ́ mọ́lù lẹ́yìn tí wọ́n jó tọ́rẹ̀ wọn Àrẹ̀mú kó gbogbo wọn lọ sí òtẹ́ẹ̀lì Ayọ̀mẹ́kọ́ ó ní kí agbọ́tí máa fún wọn lọ́tí àti gbogbo ohun tí ẹnu ń jẹ bí wọ́n ṣe mu ọtí túrọ́fì ni wọ́n mu síta oríṣiríṣi ọtí búráńdì tí wọ́n mu kò lóǹkà bí wọ́n ṣe ń mutí ni wọ́n ń jẹ ẹran adìẹ déédéé ní déédéé agogo 12 òru ni Àrẹ̀mú sọ fún àwọn èèyàn pé ó ní òtẹ́ẹ̀lì Ayọ̀mẹ́kọ́ ó bi àwọn ènìyàn pé kí wọ́n tún padà wá bá òun ṣe àjọyọ̀ ó ní oníjẹkújẹ ló ní owó rẹ̀ báwọn arére bá ní jẹ ìdáhùn yìí ṣe gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n pariwo pé bàbá rere bàbá kè kí lára kò gbẹ́yìn rárá nínú ìnáwó ṣíṣe gbogbo àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ rẹ̀ ni wọ́n wá bá a ṣe àjọyọ̀ ẹgbẹ́ ẹlẹ́yẹ tó wọlé ìbò nbi tí ó bá bá ọ̀rọ̀ dé tí ẹnìkan fi wọlé ni yóò ti dá ọ̀rọ̀ dúró tí yóò sì tún bá bẹ̀rẹ̀ kí onítọ̀hún lè gbọ́ bí ọkọ̀ òun ti gbayì tó láàrin àwọn ọmọ ẹgbẹ́ ẹlẹ́yẹ àti bí wọ́n ṣe ń gbèrò láti fi ṣe mínísítà epo rọ̀bì ní àkókò kan tó ń fọnù bẹ́ẹ̀ Oyètádé ní ìyàwó mínísítà ẹ jọ̀wọ́ o bó bá dáa fún yín tí ń rántí àwa náà o Kìlára rẹ́rìn-ín ọkọ̀ ojú sí ọkọ rẹ̀ ó ní my dear ṣé ẹ gbọ́ darling ó dára bí ọ̀rẹ́ rẹ̀ ṣe ń fi ẹsẹ̀ yìn dé ilẹ̀ mú yẹn bó bá fara mẹ́gbẹ́ wa kò ní tòsí láéláé Fàdégẹ̀mí sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ bá dépò ọ̀hún tán kẹ́ ẹ máa rọra ṣe o Àrẹ̀mú rẹ́rìn-ín músẹ́ ó ní báwọn ará iwájú ti ṣe làwa náà ó ṣe ọjọ́ méjì gbáko lọ́pọ̀lọpọ̀ àwọn àjọ̀fẹ́ fi wà lóòtẹ́ẹ̀lì Ayọ̀mẹ́kọ́ Àrẹ̀mú àti Kìlára náà kò sì fi ohunkóhun dùn wọ́n ìbànújẹ́ dorí àgbà àwọn ọmọ ẹgbẹ́ alágbọ̀nkodò gbogbo wọn ń ká gọ́gọ́ kiri bí ẹyẹ tó jọpa ńgbà mìíràn wọn a pòṣé sàárà bí ìgbín tó tẹnu bọyọ̀ ìgbà mìíràn ẹ̀wẹ̀ wọn a gbọ́n kàn bí ẹni tí wọ́n di ẹrù wọlé láyà ntọ́jẹ́ kọ́rọ̀ náà túbọ̀ káwọn lára ni pé kì í ṣe iye ìbò tí wọ́n kà ní ibùdó ìbò kọ̀ọ̀kan ni wọ́n gbé jáde ìjò ti lọ́wọ́ nú kí ni kò tiẹ̀ tó rò níbẹ̀ owó níná ni ká sọ ni tàbí lílọ láti ilé dé ilé lórí ọ̀rọ̀ ẹ jọ̀wọ́ ẹ gbà mí o ẹ má ṣe jẹ́ kí n tẹ́ o ọ̀rọ̀ ló wá já sí pàbóyè Àrẹ̀mú Kìlára àti àwọn ọ̀rẹ́ wọn kan wà nínú pálọ̀ Àrẹ̀mú ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta kan wọ́n ń tàkúrọ̀sọ lórí ọ̀rọ̀ òbò tó so èso rere fún wọn lẹ́yìn ìgbà díẹ̀ Àrẹ̀mú dìde ó lọ sí tẹlifíṣàn rẹ̀ gbogbo wọn ń wo eré àrélù tí Jimaliu àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèré rẹ̀ ṣe ní kété tí eré parí ní tẹlifíṣàn sọ̀rọ̀ tó ní ààrẹ Àmọ̀rí ti yan àwọn mínísítà rẹ̀ àti pé àwọn gómìnà agbègbè kọ̀ọ̀kan náà ti yan àwọn kọmíṣánná wọn Àrẹ̀mú àti àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ dákẹ́ fẹ́ mú gbogbo wọn tẹjú mọ́ ojú tẹlifíṣàn bí wọ́n ti ń dárúkọ àwọn mínísítà àti ipò tí wọ́n dì mú lórúkọ wọn hàn lójú tẹlifíṣàn lẹ́yìn náà ni orúkọ àwọn kọmíṣánná àti ipò tí wọ́n dì mú hàn lójú tẹlifíṣàn gbogbo wọn wojú Àrẹ̀mú wọ́n tún gbójú kò bàbá Abíọ́dún orúkọ yín ò sí lójú tẹlifíṣàn àbẹ́ tó ń jẹ́ orúkọ mìíràn ni Àrẹ̀mú yán hó bí ajá tẹ́bi ń pa ọ̀nà ara tàntàn ó ní ó lè jẹ́ pé wọ́n ṣe àṣìṣe ni ó dákẹ́ kò gbé pẹ́kẹ́ mọ́ Kìlára sáré jáde láì dágbére bí ẹni tó gbàgbé ọbẹ̀ ilá sórí iná ọ̀kọ̀ọ̀kan làwọn ọ̀rẹ́ Àrẹ̀mú dìde jáde lọ́dọ̀ rẹ̀ láì dágbére Àmọ̀rí àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ti gba ohun tí wọ́n wá lọ́dọ̀ rẹ̀ kò wúlò fún wọn mọ́ Àrẹ̀mú wòkè ó tún wọlẹ̀ omi lérò lójú rẹ̀ ntí ó mú kí ó gbé ìbànújẹ́ wọ̀ tó bẹ́ẹ̀ ni pé gbogbo ọjà tó wà lóòtẹ́ẹ̀lì rẹ̀ ló ti rùn gbogbo èrè tí Àrẹ̀mú wá dòfo Àrẹ̀mú dìde ńlẹ̀ fún ọgbàlẹ̀ Adéríbigbé lọ bábá ẹ̀yin bọ̀ wá rí o ṣé ò sí nǹkan o ààrẹ Àmọ̀rí ti yan àwọn mínísítà ṣùgbọ́n kò sókọ mi nínú àwọn tí wọ́n yàn bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ ẹgbẹ́ wa ni wọ́n ṣèlérí fún mi ńgbà tá à ń sáré kiri lórí ọ̀rọ̀ ìbò kí ló wá fẹ́ kí n ṣe mo fẹ́ kẹ́ ẹ bá mi rí ààrẹ kẹsì bá mi sọ fún wọn pé kí wọ́n má gbàgbé ọ̀rọ̀ àjọsọ wa o Adéríbigbé bú sẹ́rìn ó ní ṣé kì í ṣe pé wèrè kọlù ọ irú àrífín wo lèyí ẹ sọ fún mi pé báyìí lẹ́sìn sí mi o Adéríbigbé dijú ó ní bí mo bá lajú kó o tó parẹ́ kó o níwájú mi ilé ọ̀gá ju ọ lọ Àrẹ̀mú sáré dọ̀bálẹ̀ gbalaja níwájú Adéríbigbé ó ní bàbá ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ gbogbo owó ọwọ́ mi mo ti ná tán lórí ìbò tá a di igbe olè ẹ gbà mí o l'Adéríbigbé ń ké ní ìṣẹ́jú àáyá
ní ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbàlù ni wọ́n ti bu Àrẹ̀mú síkan wọn ò béèrè ẹjọ́ rárá tí wọ́n fi lù ú ní ìlòkulò. Àwọn agbọ̀ràndùn kan fóònù sí iléeṣẹ́ àwọn ọlọ́pàá dé wọ́n kó mọ̀mú gàrí sí Àrẹ̀mú lọ́wọ́ ó wá ń wò pàkó bíi màálùú tọ́rọ̀ bẹ́ẹ̀. Àwọn ọlọ́pàá gbé Àrẹ̀mú jò sínú ọkọ̀ wọn, ọkọ̀ ọlọ́pàá sí gbogbo àwọn èèyàn hó kù pé ólè. Àgọ́ ọlọ́pàá ní Àrẹ̀mú gbàdé ọgbà ẹ̀wọ̀n ní Iléṣà níbi tó ti ń faṣọ pé ń gbórúkọ ọba. Òkìkí ti kàn ní ìlú Ìrètí Ayọ̀ pé Àrẹ̀mú ti wẹ̀wọ̀n. Kìlára ò jáfara rárá, ó lu ọkọ̀ pijọ́ àti ilé Àrẹ̀mú tà. Ó tún ta àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tó kù lóòtẹ́ẹ̀lì Ayọ̀ Mẹ́kún. Ó ta àtàtòpò lọ sí Ìbàdàn, ó ń jayé orí rẹ̀ lọ ní pẹrẹu. Báyìí ńlá parí orí kẹfà ìwé nì Òfò Ẹ̀mí látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Ọládẹ̀jọ Ọ̀dẹ́bùnmi. Orí keje láti tẹ̀ síwájú láìpẹ́. Àkọlé tí ń bẹ́ẹ̀ Àjàgbé darapọ̀ mọ́ ẹgbẹ́ ọlọ́ṣà. Títí ìgbà náà ẹ má gbàgbé láti láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awikonko TV Live. Bákan náà kẹ́ subscribe sí YouTube channel tẹ́ wà yìí Ẹwà Èdè Yorùbá TV àti Awikonko TV Live lórí YouTube. Ẹ má gbàgbé ẹ̀bẹ̀ tí mo fi síwájú yín náà ni pé ìgbàkigbà tẹ́ bá ti ń bá polówó ọjà pàdé lórí àwọn ìkànnì yìí ẹ má fò kó lórí ẹ̀ kó lè jàǹfààní fún mi lónìí lọ́la tàbí lọ́jọ́ iwájú ta lọ́mọ̀. Bí ẹ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Ájú wa ṣe o.